Ṣẹ́gun Ògúngbè fúnra rẹ̀ ó wá bí àlejò ni ọ̀rẹ́ ẹ̀kan ṣoṣo ló máa ń gbà tó ń bọ̀ ó wá bí àlejò ni as a guest nǹkan tí mo sọ yé yín ìgbà tó dé dé táwọn ọmọ ẹ̀ bá. ẹ má bẹ nígbà yẹn jọ àṣọṣepọ̀ sí mú rárá nígbà ó ti tó bí 3 years. Really? Àbí 2 years yeah. But ẹ ń ṣe pẹ̀lú òsán anybody à ń ṣiṣẹ́ ń bá mi direct film. Okay. Yeah. Ṣùgbọ́n lọ́kọ-láya àjọṣepọ̀ ó ní nǹkan tó ṣe tí mo fi stop láti bá mi direct film mọ́ ó máa ń bá mi direct film tẹ́lẹ̀. èmi ó béèrè ẹ máa àjọsí mọ́ rárá before that my party in fact ó sọ fún pé òun ò gbọ́ pé because òun wò pé 17 ni àwọn ń bọ̀ pé èèyàn kan ló sọ pé ní màá ní party wù mí òun sá kúrò níbi tó ń wà nílé àtọ̀lọ́hún. torí pé nọ́mbà déètì látara. ètò ìjọ kejì bí ẹ kó máa bọ̀ kó fẹ́ parí iṣẹ́ yẹn kó dẹ̀ máa bọ̀ láwùjọ kejì pé màá tó wọn ṣe wọn agbọ́lálẹ̀ alẹ́ kí wọn máa gbọ́lálẹ̀ 15 ó wá ní àlóṣe òsáré pé ó yá làwọn ṣe ń bọ̀ so ó wá bí àlejò ni kò plan pé òun fẹ́ wá party ẹni tó bímọ fún òun. Ṣe ti understand nígbà tó dẹ̀ dínú party táwọn ọmọ ẹ bá lọ kí ṣé màá yà kúrò lọ́dọ̀ wọn ni. ṣé èmi bò tẹ̀ mọ̀ bí ọgbọ́n ọmọ ìfẹsẹ̀ ibi fídíò mo ti rí gbogbo ẹ̀ èmi tó yẹ mi busy mo ń bọ̀ nínú òru ẹ understand mo wá tẹ̀ sáwọn àlejò mi lọ́tún lósì mi pẹ̀lú àwọn committee mi mo kàn ní kó bá mi attend sí mo fi committee kan sọ pé ẹjọ ẹ bá mi attend sí Ṣẹ́gun àti ẹni tọ́jọ́ wá o in case of anything tó bá ní ìdẹni tó dẹ̀ láwọn tí ń attend sí wọn. ẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ nígbà tí mo jáde kí tẹ̀ tó jó rárá ni mo sọ fún yín bàtà sọ fún mi pé Ṣẹ́gun ti dé mi ò mọ anything ṣé àwọn ọmọ ẹ̀ máa lọ bá ó máa tẹ àwọn ọmọ ìdànù ni pé rárá ṣe to understand bọ́dọ̀ yẹn ṣe lónìí o àdẹ̀kọ́ tí mo fi plan party mi tí mo fi dé Òṣogbo mi ò gba 1000 Ọlọ́run jẹ́rìí mi God is my witness mi ò gba 500 dáì lọ́wọ́ ẹni sí Musiliu Akínsànyà Alhaji Musiliu Akínsànyà Olúọmọ mi ò gba owó náà lọ́wọ́ wọn ṣe tẹ̀ mọ̀ pé Òṣogbo jìnnà èmi lélẹ́yìn mo ti wà lóṣogbo ní 6 days before àbí 5 days before party láti àárín torí gbogbo àwọn nǹkan tí mo lò gbogbo àwọn vendors mi Èkó ni mo ti kó everybody wá. lọ́sọ̀ṣogbo. bẹ́ẹ̀ ni decorator mi Èkó mo ti mú gbogbo wọn pátápátá so mo wà ní Òṣogbo láti arrange fún ọgbẹ́ tó máa dé gbogbo wọn everybody títí tí mo fi dé Òṣogbo Alhaji Musiliu Akínsànyà Olúọmọ wọn fún mi ní 500 dégbọ́n máa fún mi ní 1000 náírà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóòtú God is my witness àtàwọn tó yí mi ká torí mo ní committee tá bá fẹ́ ṣe meeting party tí mo mú dáadáa bí pé mo fẹ́ ṣe gan ni Radisson láti máa ń ṣe meeting tá máa jẹun tá máa wà òkè pẹ̀lú àwọn committee máa ń kún wọn lọ Radisson gbogbo méjì tá ṣe. mọ̀mọ́ mi iṣẹ́ bẹ́ẹ̀ ni fẹ́ yí èyí bá ọ̀rọ̀ tó ibẹ̀ ni mo yàtọ̀. ti ṣe ẹ̀ understand. mo lè dárúkọ àwọn méjì náà àwọn committee yẹn tí máa rí pé ọ̀rọ̀ yẹn ti wọ̀ mí lára dáadáa. so ẹ lè béèrè wọ́n lè béèrè kan sọ fún wọn. so gba tí mo wà lóṣogbo tá a ti dóṣogbo gbogbo wọn èmi ti dé so àwọn èèyàn wá dé ní ó kọ̀ láṣẹ wọn pé travel outside Lagos ni àwọn èèyàn máa ti dé sílẹ̀ godfather mi náà ó kọ̀ lánàá ti dé àárọ̀ náà ti dé tó ti wà lóòtẹ́l gbogbo wọn gbogbo tíìmù wọn náà jọ dé so later mo gbọ́ ní ọ̀lẹ́pọ̀n lẹ́mc ti dé nípa pé MC wá sí party èmi kọ́ ni mo padà pè wọ́n ṣé ọkọ mo sọ pé mo sọ fún wọn rí èmi kọ́ ni mo pè wọ́n rárá godfather mi ìgbà tí mo lọ bá godfather mi pé bàbá wọ́n dẹ̀ ní aṣọ tí mo mú yìí àwọn ò lè wọ̀ torí pé ó kéré màá lọ bá wọn mú aṣọ mi pé so aṣọ yẹn làwọn fẹ́ wọ̀ owó rẹ̀ kéré. ó kéré yes pé so àwọn fáṣọ gidi ẹ ti understand mo dẹ̀ lókè sá lórí aṣọ wọn dẹ̀ sọ fún mi mo lọ bá wọn mú gbà tí mo dẹ̀ dọ́dọ̀ wọn wọ́n dẹ̀ ní àwọn máa pa wọn tí àjọ máa lọ. tó gbọ́ fara ní tíátà làwọn yàbò. wọn ṣe ní tíátà I don't want to mention his name ó ti yẹn kí wọ́n dẹ̀ ní pé àwọn máa pa wọn tí àwọn jọ máa lọ pé so àwọn àlejò máa lè gbé aṣọ fún gbogbo wọn ojú mi báyìí wọ́n dẹ̀ gbé fóònù wọ́n dẹ̀ pè MC hello Musiliu wọ́n ṣe sọ nìyẹn o ẹ wà ń bẹ̀. ẹ má bínú sáà mo pè é lórúkọ pọ̀sí bí pọ̀sí mi ṣe pè wọ́n jẹ́ ẹ̀yẹn godfather mi hello Musiliu pásítọ̀ Wùmí Ajíbóyè ó fẹ́ ṣe bẹ́yà mọ̀ sí ẹ̀mí mọ̀ bí o ti gbọ́ rí àwọn ẹni ó ti sọ fún mi rí kíní kan ok aṣọ tá a máa wọ̀ mo ti sọ fún un ó máa wá bẹ̀rẹ̀ agbáṣọ tẹ wá fún ẹ o iye tẹ bá fẹ́ ẹ sọ fún un so wàá lè gbé wá fún yín ó dẹ̀ lókè ó dẹ̀ ní òkè sáyẹ ṣe ìmídẹ́rì náà bẹ́ẹ̀ náà wọ́n pe ọ̀kan lọ́mọ lábúlé àdó pé Wùmí gbé aṣọ bọ̀ ọmọ mi gbóyè mọ̀pọ̀ ọmọ mi ni o so aṣọ tí àjọ máa wọ̀ ni olèmí náà fẹ́ wọ̀ o kíní kan wọ́n ní kí lọ gbé fún wọn ó ṣe tán nìyẹn ó dẹ̀ pé wọn ìfàkì tó ráṣọ gbé fún wọn gọjọ́ tó máa gbáṣọ lọ sọ́dọ̀ MC báyìí wọn sí nílé ìkànnì àwọn officers wọn tó máa ń wà ní wájú ilé wọn náà ní kí n gbáṣọ yẹn fún mo dẹ̀ kó gbáṣọ tó fẹ́ fún wọn mo dẹ̀ lọ sábúlé àdó mo lọ báṣọ fún ọkàn lọ mo tẹ̀ bá wọn mo dẹ̀ gbé fún wọn pé wọ́n dẹ̀ ní pé wọ́n ti pè mí godfather mi ti pè àwọn pé kinní kan ẹ ṣé sà àmàrí ti yín o ẹ ṣé mo dúpẹ́ o kinní kan ó tán mo dẹ̀ lọ. later mo gbọ́ ní ọ̀lẹ́pọ̀n lẹ́mc ti dé
hòtẹ́ẹ̀lì tí godfather mi wà làwọn náà dé sí ṣe ọ̀pọ̀ wọn ló pè wọ́n bẹ́ẹ̀ni so gbogbo ọjọ́ wà papọ̀ ni èèyàn kan náà ní gbogbo wọn èèyàn ara wọn ni wọ́n bá mọ̀ ìfẹ́ sọ ẹ̀ understand wọ́n ti wà ń bẹ̀ ìgbà tó di àwa wà ní hall wọ́n ń decorate everything so ìgbà tó máa di bí after 12 làwọn committee ní ẹ jẹ́ ká tẹ̀ lọ kí àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé sí Òṣogbo àti ẹ̀rọ àgbójọ lọ fún wọn àṣẹ ní látara busy ó tẹ̀lé ká lọ rí sí wọn káàkiri pé ẹ kú mi o pé Wùmí ní ẹ jẹ́ kí mi lọ torí àárọ̀ ọ̀la pé máa busy ṣe everything wọ́n ní no fẹ́ kájọ lọ ògbó àdè move láti venue àdè lọ sí hotel àdébẹ̀ godfather mi ò sí sálẹ̀ wọ́n ti wà ní room tó fẹ́ sùn àdèbà gbogbo àwọn Alhaji Musiliu sálẹ̀ gbogbo àwọn tíìmù everybody wọn àbẹ̀ kí gbogbo wọn ẹ ṣe ẹkún ní thank you kíní kan àdèjókòó ti Alhaji gbogbo wa olú ọmọ bẹ́ẹ̀ àdèkí wọn ẹkún ìfà kíní kan ẹ ṣe mo dúpẹ́ o Ọlọ́run àpọ̀ yín lò kíní kan dẹ̀ bàbá ẹ̀ wà lókè àwọn náà sọ pé godfather mi wà lókè mo ti mọ̀ pé mo ti pè wọ́n lórí àwọn díẹ̀ pé àwọn fẹ́ rest nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ ìkan náà committee wa ló wá sọ fún wọn pé Alhaji iṣẹ́ tẹ̀ nítorí pé nígbà tí mo fẹ́ ra drink nínú hall gbogbo wine tara owó kò tó lọ́wọ́ mi mú mọ́ ọ̀chìngbà ẹ̀ wọ́n ní owó wọn mèrè tó wá òsítà rẹ̀ tó máa tó ṣá ẹ̀rù ń bà mí o kíní kan o so ìkan náà àwọn committee wa wá down which is Vesa Balogun wọ́n ní ṣé kí ayé lówó kó lọ fi kún owó kíní kan àfẹ́tẹ́ má bínú mo ní kàn ní láti dárúkọ yín just understand the answer was there Kẹ́mi Kórédé òun náà wà ń bẹ̀ àti Fathia àtàwọn èèyàn tó mú ìfẹ́ dárúkọ àwọn èèyàn tó kù bẹ̀ just understand wọ́n dẹ̀ ní mo dẹ̀ nínú ẹ má worry pé màá sọ̀tara mi ẹ má worry pé everything máa wà okay ní mi fẹ́ yáwó ṣe pátí kí wọ́n parí pátí kí máa wá àdúrún pé ẹ má worry wọ́n nínú pé alẹ́dá àlejò mo ní ẹ má worry sà so gbàtà wá dé hòtẹ́ẹ̀lì yẹn wọ́n wá mẹ́sọ̀ pé ẹnìkan wá sọ̀rọ̀ pé ẹ ní fún mi ní owó ní kíní kan wá ní ìgbà tó ṣe gbé bóyá editing pé kò ṣe pé àwọn orí àbẹ́ anything àbí àjọsọ̀rọ̀ owó pé kíní kan pé àwọn mọ̀ pé àwọn ń bọ̀ àwọn ṣáà máa náwó ní pàtí nìkan bá ní táwọn ẹfun lówó mọ́ ní ẹfun mi lówó owó lè fẹ́ náwó pàtí wọn pàtí àlọ́sí pẹ̀lú ẹfun lówó. ta ló ń sọ ẹ̀hún tàbí sọ fún. èmi sọ fún Alhaji mẹ́yẹ wọ́n ní Alhaji má ṣe bẹ́ẹ̀ fún mi lówó náà ẹ mọ̀ pé máa ní ìdòwò lọ́wọ́ tó wà mo ti náwó gan o which is òru mọ́júmọ́ pàtí mi wọ́n wá pè pí wọn pé kàn fún mi lówó tó kékan I don't want to mention the amount ó ti yẹn wọ́n ní kàn fún mi tó kékan mo dẹ̀ kún ẹ ṣe sáà God bless you kí ni owó yẹn mo ṣàtúnṣe sẹ́yìn ẹ̀sọ́ ọmọ tó bá mi rọ sí fi ra mọ́ fọ́tọ̀ owó yẹn náà wọ ọtí mọ́ o kò ń pọ̀ jù a máa wà òkè ó tán wọ́n àsòwò tí ẹni tí olú ọmọ fún mi ní pátì yẹn tó kí ṣẹ́gun ọ̀hún níbi tí ṣẹ́gun ti wá sójú agbo tó wá ná mi lówó wọ́n ní mo bá àkẹ́ ó ná mi lówó yẹ ṣe dáadáa ń bẹ̀ ó wá sí dojú agbo ó jẹ́ pé wà tẹ̀ ọ̀kan lọ́jọ́ wá yẹn ó wá ó ná mi lówó mo dẹ̀ appreciate mo kọjú sí báyìí mi ó dẹ̀ tán mo dẹ̀ ọ̀gẹ̀ thank you wọ́n mú yẹn o ẹ tún dì mọ́ra yín bẹ́ẹ̀ ni mo sọ fún mi wọ́n ọ̀gẹ̀ pé thank you ẹ ti understand ìgbà tó lọ́jọ́ kejì gan òótọ́ tó sùn ní ìmọ̀ nílé àtọ̀lọ́hùn ìgbà tó dẹ̀ lọ́wọ́ kéde àwọn ti padà sí Abẹ́òkúta kí ni mo ní ok mo fọlọ́run sí yín thank you so much for coming mo dúpẹ́ mo ṣàdúrà fún dẹ̀ ni kò sí wàhálà ẹ̀yin màmá dá kíní kan ó dẹ̀ lọ we are not even fighting lọ́tọ̀ tìgbà tí mo rí gbogbo wàhálà yìí olóòtú ọ̀rọ̀ yẹn pọ̀ ju nǹkan tẹ́ ẹ̀ ń ro yìí lọ. bọ́ngbà tí kì í ṣe lẹ̀. mo mọ̀ pé so many people even àwọn ìyàwó ilé gangan tí wọ́n hate mi wọn ò ń ṣe kékeré mo face a lot ìfàsílẹ̀ kan wà tá a ti máa ń film tó máa ń fún mi láyè dáadáa tá a máa ń ṣe bó ṣe wù wọ́n bẹ́ẹ̀ lẹ́yìn tíyàwó ẹni máa ń bá mi ṣe gbogbo wọn lẹ́yìn tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n drag mi gan pé mo máa treat Ṣẹ́gun ní party mi ò ṣe bí kinní kan mi ò pọ́nlé àwa lọ shoot nílé yẹn woman yẹn insist pé kọkọ ẹ má ṣílẹ̀kùn ká má shoot ọkọ ẹ wá bẹ̀rẹ̀ sí mi torí ọ̀rọ̀ yẹn ni torí pọ́n believe pé why ti máa fi ṣe bẹ́ẹ̀ fún bàbá ọmọ yín tí bá tiẹ̀ fẹ́ mọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ but ta ni mo fẹ́ sọ fún olóòtú ta ni mo fẹ́ ṣàlàyé fún mi ò mọ bí mo ṣe fẹ́ ẹ mọ ọ̀rọ̀ yẹn le gan-an. ṣùgbọ́n nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹ̀yin rí i pé fídíò tí wọ́n mú jáde yìí nǹkan tó wà bẹ́ẹ̀ pọ̀ jù lè lọ ẹ wá pé bàbá ọmọ yín nǹkan tẹ́ pè wọ́n fúngbà yẹn kí lè fẹ́ kàn ṣe ná. ṣé nígbà tí tọ́bẹ̀ sí táwọn tọ́bẹ̀ sí sọ̀kan ní tí ò rí ẹ wá pé Ṣẹ́gun kí lè fẹ́ kó ṣe nígbà náà. because mo mọ̀ pé lọ́jọ́ yẹn because mo fi pé òun nìkan ló lè jáde láti clear air fún mi táwọn yàrá fi mọ̀ wípé kò rí bẹ́ẹ̀ nǹkan tó ń sọkọ́ pé mi ò fi ṣe nání ní patí mo wá pè ó dẹ̀ ní kí n má dá wọn lóhùn àmọ́ ó dùn mí gan ẹ mọ̀ ó dùn mí gan ó ní mo expect pé kó jáde because ó nìkan ló lè rescue mi time yẹn wọ́n lè tọ́nà sí di ọ̀rọ̀ gbogbo ló lè tàn mọ́lẹ̀ sí gbogbo tó ṣẹlẹ̀ pé báyìí ló ṣe rí but ó dákẹ́ kó jáde ẹ má dá iléeṣẹ́ gbòǹgbò náà owó ti níyàwó tiẹ̀ jẹ́ kó ẹ̀ jẹ́ family ẹ̀ so ẹ fi mí náà lẹ̀ ẹ ti understand ọmọ olópan wá pọ̀ àti ìmárìrì
ṣe introduction débi pa máa ṣe wedding rí ẹ ti understand so Ṣẹ́gun Ògúngbè fún àwọn ilé sọ ṣe rí kò mọ àwọn family mi kankan rí example wo nìkan oṣù tó wà lẹ́kọ̀ọ́ tó mọ̀ kò mọ anybody rí ẹ̀yin lè mú ọ̀rẹ́ àbáwọn. ẹ ti understand so ẹ jọ olóòtú I'm just talking to my people àwọn fans mi ń bá sọ̀rọ̀ kó jọ ẹ take it easy pẹ̀lú mi ẹ jọ nítorí Ọlọ́run mi ò ń ṣèyàn burúkú mi ò bá Ṣẹ́gun Ògúngbè jẹ ìgbà tí mo wà nù láìbẹ̀ dáa ni kò bàjẹ́ níṣẹ́ tí mo dẹ̀ tó ti kúrò náà láìbẹ̀ ò bàjẹ́ náà ọmọ ló pa wá pọ̀ ẹ ti understand kò sí nǹkan kan ẹ jọ nítorí Ọlọ́run ẹ fi mí lọ́rùn sẹ́yẹ́ kí n live life mi ẹ jẹ́ kí n enjoy ayé mi mo fi Ọlọ́run bá bẹ̀ yín pẹ́sọ̀ kan náà wọ́n sọ nígbà kan náà pé mo ra mọ́tò mi kan Highlander wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní comment náà ní táìmù yẹn náà ni kò pẹ́ sí táìmù yẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní comment ní pé MC Olúọmọ ló rà fún mi. ẹ wà á rògbò. ẹ wò mí àná nílé tí mò ń gbé wọn lẹ́nu tí ló ṣe gbogbo ẹ̀ fún mi. ẹwà inú ọ̀pọ̀ ọjọ́ kan MC pè mí fún mi pé má bínú ẹ̀hún mi jọ torí Ọlọ́run o ṣé o ti ń gbé ní mainland ní báláyà ló ń gbé tẹ́lẹ̀ mú níbẹ̀ ní sà wọn ni àtúmọ̀ lára mi yẹ mo ń gbọ́ náà ni ìyá aláyé ni ẹ o mo ń gbọ́ ni wọ́n ní kíní mo ní ẹ wo Ọlọ́run á kó mi yọ torí mo ló ń dùn èmi gan pé ẹ̀yin lè ń gba gbogbo glory mi gbogbo wa láti mú ṣe ó jẹ́ kó yọ tí bá ṣe lè wá lẹ́yìn àwọn náà ṣe fún mi. ìyàwó MC sì bá ń fa wàhálà rí. nígbà tí mi ìfọkàn wọn ṣe máa bá mi fa wàhálà ní bá mi fa wàhálà àwọn ọ̀nà mo fẹ́ pa oúnjẹ má pa mi ìṣàánú mi èmi ni mo ra mọ́tò Aláàjì Bùsúlẹ̀ Àkísàyà àwọn ọmọ kí mo ra mọ́tò gan ọ̀dọ̀ Unique ni mo lọ tí mo ti ra mọ́tò mi wọn mọ ẹni tí ń pa ìrara àti rárá mi ò dẹ̀ fẹ́ post mọ́tò ìjọ yẹn. ohun táwa ń gbọ́ ni pé Ṣẹ́gun Ògúngbè gan ni ọ̀gá yín lẹ́nu iṣẹ́ yìí bóòlù tí Bọ̀dá Ṣẹ́gun ṣe jẹ́. rárá Ṣẹ́gun Ògúngbè ń ṣọ̀gá mi rárá dó lẹ́nu iṣẹ́ tá a bá fẹ́ sọ pé nínú iṣẹ́ tíátà ọ̀gá ló jẹ́ sí mi òun kọ́ ló kọ́ mi níṣẹ́ tíátà tí. tẹ́ bá ní Ṣẹ́gun Ògúngbè kọ́ ni ó kọ́ yín iṣẹ́ ìyàwó ẹ̀ náà nǹkan tó lóhun tá à ń gbọ́ ni pé wọ́n ní ọ̀rẹ́ ẹlẹgbẹ́ sí ìyàwó Ṣẹ́gun Ògúngbè. níbo síbo olóòṣèwò àwọn ọ̀rọ̀ yẹn máa ń fọ́nì tí bá ti ń gbọ́ àbí mo ń ka online. ẹ kì í ṣọ̀rẹ́ rárá. à ń ṣọ̀rẹ́ níbi kan síbi kan mi ò ń ṣe Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá lọ̀rẹ́ Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá. òun lọ̀rẹ́ Tinúkẹ́ Ògúngbè yes òun dẹ̀ lọ́mọṣẹ́ Ṣẹ́gun Ògúngbè èmi kọ́ bóyá ó ń gbé síra wọn ni mi ò dẹ̀ pé ó ń gbé síra wọn because àwọn èèyàn mọ̀ àwọn industry wa mọ̀ pé mi ò ń ṣe ọmọṣẹ́ Ṣẹ́gun Ògúngbè mi ò dẹ̀ ń ṣọ̀rẹ́ Tinúkẹ́ Ògúngbè pé mo máa wà ní Abẹ́òkúta ìgbà tí mo ní oyún first born mi mo ṣẹ̀dẹ̀ ní tó wà lábẹ́òkúta Èkó ni mo wà láti ilẹ̀. ẹ lóyún first born fún ta ni. anyway mi ò ń ṣe ará Abẹ́òkúta ìgbà tí mo lóyún fún Ṣẹ́gun Ògúngbè tọrọ ọmọ dà wá pọ̀ mo dèrò Abẹ́òkúta ni mo ṣe wà lábẹ́òkúta ṣe to understand ìgbà tí mo dẹ̀ rí pé tó time fún mi láti padà wá sẹ́kọ̀ọ́ mo dẹ̀ relocate normally so kò ju yẹn lọ mi ò ń ṣe ọmọ Abẹ́òkúta ṣá rèé ìwọ̀n mi àwọn náà train mi Lásùnrè Mọ́fìrè Múkàrè àwọn gangan lọ̀gá mi tí mo gba certificate lọ́wọ́ wọn nínú iṣẹ́ wa. Aya mi ọba ló fi wá fúnra kálayọ̀ kalẹ̀ ló dá ìdùnnú tọ́lá fún mi ìbùkún ayé tún ni máa lọ jàre ká má ṣe wí mi ò ṣe mọ́ fúnra aya mi tó jẹ́ kí lẹ́yìn ọgbà mi tó kún mi tó mọ ìtọ́jú tó yẹ fọkọ ẹ̀ jẹ́ káàkiri àtọ́kẹ́ irú ẹ̀ méjì tí wọ́n o láyé sọ́lọ́hún ti ẹ̀dá àṣà ọ̀wọ́n ẹ̀rín ọkọ mà ló jẹ́ o aya kó má má jẹ bànújẹ́ mọ́ láyé àjàfà àti mọ̀lọ́kọ́ ni káàkiri ìrètí Olúwa kì í tán.